Khalifa Sani marhum Jadi Allah Ta'ala amin. Allah Ta'ala juga badan amin. Imam Abdul Razak mana tu Khalifa lekan Sọ̀tẹ̀ nínú ẹ̀. Khalifa Muhammad Sani láti gbà tí a ti wà ní gbóòrò lọ́fà sáàmì ìpínlẹ̀ Allah ní Markaz àwọn bí 140 years. Àwọn pẹ̀lú àfá Ahmed Kukurubai. Ahmed Kukurubai, àwọn méjì wọn ajẹ́gbájú. Nítorí pé àtẹ́lá àwọn sọ ìgbìwà àwọn àtẹ́lẹ́ tí mo gbà náà. Ní àwọn jáde, ọmọ wá sí pápá òkú gbogbo àwọn akọ́ gbà yẹn láti wọn akọ́ ìsábì àtàwọn àtìrí kọ̀ọ̀kan ìfàkọ̀. Ó gba àwọn ìgbèrè aráká. Wúrà tó yá ọlọ́ni kárákà òbí ìfẹ́bẹ̀rẹ̀. Ó lọ gba àbẹ̀rẹ̀ aráká àwọn fátírà kan bẹ kí mo rí àbá. Nígbà kárákà bẹ̀rẹ̀ bọ́ wá di àbá àtàmì láti dé òyìnbó wá lọ. Wọ́n sọ àwọn àrùká gbogbo ní àdúrà àdó. Tí ó wá sí ẹ̀rọ àwọn ọgbà ìjìnlẹ̀ rẹ̀ sẹ́tì ìfẹ́ láyé tìkú. Àbá àwọn oníkọ̀ wá tẹ̀lé láyé wọ́n yàtọ̀ sí lọ́fi gbọ́wọ́ wíìlì. Àbá ní sì báràkà náà àgbáràkà náà wá pè. Wọ́n wà mọ̀ rí dídú rẹ̀ ọ̀pọ̀ sánú. Kí ni tó ń fẹ́ gan-an sọ fún mi? Ọ̀bẹ láti lọ gbà mí ìsẹ́nu ìbẹ̀rẹ̀ ní ìṣẹ́ tó wá ìtọ́ ń fẹ́ gan-an ní kọ́sọ́. Bí agbára tìlú ẹ̀bá ká lọ́wọ́ wọn láwọn tàgbà fún agbára wọn kà. Ọmọ tí ń dààmú ẹlẹ́ni àti tó wọ ọ̀tọ̀ fẹ́kọ̀ọ́ òun sì bọ̀. Láàrin wa tọ́lọ́run àti nínú àwọn ẹbí rẹ tó pé kí n tó kéyìí kò fi ní wéṣì. Bí àwọn bàbá sáré ìjọba yọ̀rọ̀ ẹ̀ náà. Ó ní olúwa ní tí kí n máa sọ ọ́ nìkan ìgbà fún mi yóò dá kí n lọ kí n padà. Mo ní ìtọ́ bá jẹ́ alẹ́ jẹ́ lọ kí n padà ní. Àwa padà wájọ́ náà. Ó ní ìbéèrè tẹ̀sí lọ́wọ́ mi ọba mi lóbi. A máa fẹ́ kankan. Ọjà gbogbo tẹ bá lè máa agbára tẹ bá lè sà. Àdúrà tẹ fún mi ní àbẹ́ẹ̀dá mi kí n kọ́lọ̀ sáti bí lápá. Mo sì ní ẹnu rẹ̀. Ó yàrá ìdáni. Ẹ bá ti lọ́wọ́ náà, ìgbẹ́ bí tájú àná bíbí náà, bí ọ̀bá kò lórí ẹ̀ náà ọlọ́run máa ń sá ọlọ́run tó ń fẹ́ lò ó wá fi ìkàkà sàkójú ìjọ náà. Ó sẹ́ ní sẹ́ Mustapha àti ìgbé ìrọ̀sẹ̀ rí tí wọ́n tẹ̀lé bàbá bàgbà ó mú nǹkan ọ̀hún sílẹ̀ fún náà. Wọ́n ní kọ́ fẹ́ náà lórí tó ń fẹ́ nù, wọ́n fẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹwà àwọn táwọn náà tẹ̀lé àwọn ẹlẹ́rìn tí wọ́n fún wa ń bẹ kí lè kó lọ́wọ́ kọ́ ọmọ ẹ̀rọ sí ìgbéyà mọ̀ ní kó lọ́wọ́. Èmi fúnra mi ní ìbọn sí ọlọ́run sì gbà nítorí fẹ́ ọlọ́run sì bẹ̀ pọ̀. Àwọn sáà náà wá padà wá síwájú ní ìjọ kan wá aṣọ kan mí. Òun tí ló jẹ́ bí sí ọlọ́run wọn kò padà wá ìjọ kan kọ́ aṣọ nǹkan mí. Ọlọ́run ò sì sọ fẹ́ẹ́ nìkan kó ajá àfàtà nínú mi. Kó sọ fún yàn kọ́ máa torí ẹ̀rú mú. Báwo la ìdí ní ọjà sáájú ọ̀sọ́ rí o. Ẹ̀sìn ní nínú ìṣesí rẹ̀. Wọ́n tó bí oṣù mélòó kan ní ìsìn. Ní tí òṣèré wá sí. Àbí kọ́mọ súnmọ́dún. Àwa wà ní ọ̀nà lọ́lọ́ ni. Àwọn ọmọ rẹ̀ àmá ni wọ́n ti jáde pẹ̀lú gbogbo ọmọ mi. Èyí sì ní wọn. Wọ́n jáde pẹ̀lú ọmọ wa ń ta. Ọ̀rọ̀ àyè ìpínlẹ̀ wọ́n sáré ọ̀rọ̀ wà ní ẹlùm fẹ́ di ìbáyìí fún lálọ́. Nígbà sáré ìjọ ọlọ́tọ̀ wà láàmú kí nìkan ọwá mú àdìbì àti ìsàáyì dání. Fáwọn ọmọ ìmọ̀ fún ọkùnrin tó gẹ́gẹ́ bẹ̀rẹ̀ fún wọn. Ní àwọn òwe kí ló bẹ̀rẹ̀ fún wọn. Wọ́n bẹ̀rẹ̀ wọn gbà tó fún ọlágbàá àwọn àlọ́ tán máa wò pé tí àtà yìí ní tó fi kó àwọn wá kí bẹ̀rẹ̀ fún ọkọ̀. Fọ́dà mẹ́rin ní pé bá tó fi kó lọ́pọ̀lọpọ̀. Ọ̀pẹ́ rẹ̀ láàárẹ̀ bẹ̀rẹ̀. Àwọn tàbí wá jẹ́ dákà tó para mọ́. Ìkánsí, kò sọ pé ìkánsí wọn. Tó tí sí, nítorí pé kí n fẹ́ dá àwọn èèyàn. Èmi ni máa ń tàkí ẹgbẹ́ pàápàá, báyìí ó ń hù.
lọ́sítà ọ̀rọ̀ ti lọ́tọ̀ kí ni wọ́n diagnose fún ọ gan-an pé ń sọ pé wọ́n láwọn òbí kàkà wọ́n ní táífọ́ọ̀dù ni wọ́n ti fún ológun ẹ̀ òkúta kí n tó mà pé kí n ṣe ojú táífọ́ọ̀dù lọ ẹgbẹ́ yìí wà pa níbẹ̀ nítorí pé ọ̀fẹ́ dààmú èèyàn ọ̀fẹ́ ní ìyẹn lára ó sì gbé tó tó báyìí pamọ́ sínú ara rẹ̀ ó sì sọ. bí a máa ń ròyìn yàn ọ̀dà tó bá wọn ròyìn ẹ̀ ẹ̀rọ tó ń lọ. ọ̀rọ̀ àtàṣà ní oṣù àbá tọ́lọ̀ ní omi ti. aláì fámílì àfà àti ìlú yìí ẹ máa sàdúrà fáfá sá nínú dáwọ́ ẹ sì máa máa díẹ̀. lọ́rọ̀ àbá máa ń tẹ mọ́rọ̀ kan ọdún mi pé máa bá wọn sàdúrà tó máa ń sọ láàrin àwọn àyókù rẹ̀ lọ́dọ̀ mẹ́gbẹ́ wo sì ṣe bí òun làbá sẹ́dọ̀ lọ́ àwọn ọ̀rẹ́ wọ́n bá ìbàjẹ́ gbogbo tí wọ́n bá rí ọmọ ìdíwó tí wọ́n máa dẹ́ lóko mi ẹ̀dá ìgbà fàtìmọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbẹ̀bà lẹ́nu ẹ̀ ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ kọ́ balẹ̀ jẹ́ tó fi lọ. àbá ọlọ́pàá sọ lẹ́ẹ̀ka yín pẹ̀tọ̀ nílẹ̀ ìgbìmọ̀ asòfin nígbà tẹ̀ ní ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ náà lórí àmọ́ ọlọ́run sí àdìgbò ní àdìgbò ní àwọn ọmọ tó bí àwọn ọmọdé wà fáìnà ń bẹ sáfà kan tí wọ́n káwọ́ tó kú ọlọ́run kọ́ láti fún gbogbo ẹ̀yà fáà àti ìjọba gbogbo ẹ̀yà lórí rẹ̀ ọlọ́run sáré nìkan tí ó yọ ní sọ́wọ́ wọn jẹ́ fún ọlọ́ yóò sì rẹ́ nìkan wọ́n jẹ́ ẹni ìfẹ́ tọ́lọ́wọ́ tó rí ẹ̀bá tẹ ọlọ́run àti ẹ̀ka sáré ẹ̀lákẹ́lẹ́ bú ọjọ́ lọ́rọ̀ pé àrífà Muhammad Sani lọ́rọ̀ àkẹ́ àrífà Muhammad Sani ọlọ́mbàwákẹ́ 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 àrífà Muhammad Sani ọlọ́mọdéyà àrífà Muhammad Sani ọlọ́mọdéyà àrífà Muhammad Sani ọlọ́mbàforíjì àrífà Muhammad Sani ọlọ́mbàforíjì àrífà Muhammad Sani ọlọ́mọsàgbàbọ̀rẹ̀ àrífà Muhammad Sani ọlọ́mọsàgbàbọ̀rẹ̀ àrífà Muhammad Sani ọlọ́mọkòfisínú àwọn ẹni rẹ̀ àrífà Muhammad Sani ọlọ́mọkòfisínú àwọn ẹni rẹ̀ àrífà Muhammad Sani ọlọ́mọdéyẹ̀jẹ́ àrífà Muhammad Sani ọlọ́mọdéyẹ̀jẹ́ àgbàkọ̀lá àwọn ẹni ọlọ́run àgbàkọ̀lá Ayatul Kursi gbogbo tó a filẹ̀ gbogbo tó filẹ̀ kata ọlọ́run wá bọ́ wa mójútó wọn ọlọ́run bá mójútó wọn jáwọn orí ìṣèjú tàfà lọ jẹ́ káwọn orí ìṣèjú tàfà lọ káyọ̀ ọ̀rọ̀ ọlọ́run ti tàfà lọ káyọ̀ ọ̀rọ̀ ọlọ́run ti tàfà lọ àgbàkọ̀lá àwọn ẹni ọlọ́run àgbàkọ̀lá àwọn ẹni ọlọ́run ìnà àtọ́ iná kà ìyàwó àfọ àkọlọ́mọtẹ̀ jáde láyọ̀ ìyàwó àfọ àkọlọ́mọtẹ̀ jáde láyọ̀ ìnà àtọ̀ ìnáka ìnà àtọ́ iná kà gbogbo àwọn ẹbí àfọ àpátápátá gbogbo àwọn ẹbí àfọ àpátápátá ọlọ́run mójútó gbogbo yín ọlọ́run mójútó gbogbo yín àkó aráfẹ́ra kó àkó arábẹ́ra kù ọlọ́run jẹ́ kọjú jìnnà síra ọlọ́run jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn Ayatul Kursi gbogbo kíbi tó ń kálukú tí wá wá gbogbo kíbi tí oníkálukú ti wá ọlọ́run dá wa padà sílẹ̀ láyọ̀ ọlọ́run dá wa padà sílẹ̀ láyọ̀ Ayatul Kursi gbogbo àwọn tí wọ́n bá wá lálejò gbogbo àwọn amúfitì ní gbogbo àwọn tí wọ́n bá wá lálejò láti jọ́ ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ láti jọ́ ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ wọ́n dúró wọ́n dúró wọ́n bá wa kẹ́dùn wọ́n bá wa kẹ́dùn àwọn kọ́ bàbá wa ní ìmáàmù ọjọ́ ìdè bàbá wa ìmáàmù ọjọ́ owó dé ìgan ọlọ́kọ̀ nípa ẹ̀rù bàbá mo ti ní kọ́ bàbá dúpẹ́ fún yín àbákọ́lá àwọn ẹ̀rọ àbákọ́lá àwọn ẹni ọlọ́run ṣé wà ọlọ́kọ́ ṣé fi wọn ọlọ́kọ́ lọ́mọ́sà dúpẹ́ fún bàbá mo ti ní kọ́ bàbá dúpẹ́ fún yín àbákọ́lá àwọn ẹ̀rọ àbákọ́lá àwọn ẹni ọlọ́run ṣé kí wa ìyáàs ṣé kí wa Ilyas ọlọ́run bá sọ àfáà ọlọ́run bá wa sọ wọn àbákọ́lá ní àbákọ́lá ní Muhammad ọlọ́run 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 ẹni ọlọ́run ẹ̀bá mufti Saki bàbá mufti Saki ọlọ́run bá dúpẹ́ ọlọ́run bá wa dúpẹ́ fún wọn ọlọ́run bá mójútó wọn ọlọ́run bá wa mójútó wọn wọ́n ajá jẹ́ kíláàsì àfọ́ àpátápátá gbogbo àwọn tó jẹ́ kílásímẹ́tì àfọ àpáta ẹ̀kọ́ arábẹ́ra kọ́ ọlọ́mọ́sà bá bàbá mo ti ẹ̀kọ́ alábẹ́ra kù ọlọ́tọ́jú ẹ̀yìn náà ọlọ́run Sheikh Usman bàbá Sheikh Usman ọlọ́run bá mójútó wọn ọlọ́run bá wa mójútó yìí bàbá wa Sheikh Yasin bàbá wa Yasin Sheikh Ìṣọ̀lá Sheikh Isiaq lẹ́yìn tẹ́ ìlú lọ́yẹ̀ sẹ́yìn ní gbogbo àwọn tí wọ́n wá bí kíbi tó bá ìlú èyí kárí gbogbo kíbi tó kárí òkú tiwa àbáwá ní kọ̀rọ̀ ọ̀tọ̀ àfáàtọ̀rọ̀ kọ́ darí tó darí padà láyọ̀ ọlọ́run kájú ọlọ́run kájú kó padà láyọ̀ gbogbo àwọn jẹ̀má gbogbo àwọn jẹ̀má àjọ àṣàkà adé wa ìṣẹ̀yà kàdé fi ọ̀dà fún mímì ní gbogbo jẹ̀má padà ọlọ́run kájú ọlọ́run àjọ Abdullahi Lókòó adé wa Abdullahi Lókòó àjọ Amójútó ọlọ́run bá mójútó yín ọlọ́run níbi wa Muhammad àjọ Ibrahim adé wa Ibrahim ọlọ́run mójútó gbogbo wa gbogbo tí wọ́n ń jẹ́ olùfà òpátápátá gbogbo tí ń jẹ́ ìlàfà al-muqaddamun ẹ̀kọ́ àdúró ti ara yìí bàbá yà kú àdúró tí ara wa òun yá tí bàbá yẹn lọ́mọdé àyè náà òun yà ti bàbá yà kọ́lọ́ mọ́jà àríyá ara wa ọlọ́pọ̀ kẹ́ ẹ̀yọ́ ti lọ kọ́lọ́ kẹ́ wọ́n tó àpò lọ́pọ̀ sàdọ́ wọ́n á dákú ọlọ́run dá wa sí Ayatul Kursi
dókítọ̀ ní jẹ́ àmání ní Ṣakí. tí ń jẹ́ àmánì ní Ṣakí. Ọlọ́run kó mójútó òun náà tàbí ọlọ́run tó fún àtàwọn ọmọ rẹ̀ àti àjàmá. ìnà àtẹ̀yìnà. ìnà àtẹ̀yìnàkà. Gbogbo àwọn àjàmọ́ obìnrin. gbogbo àwọn àjàmá obìnrin. Látọ̀dọ̀ ọmọ àmání. látọ̀dọ̀ yà wá àmánì. Alájà wa Tàràbà. àwọn bàbá wa sọ̀rọ̀ Alájà wa Fọ̀dílà. àwọn alájà wa fòdìlà. Ọlọ́run mójútó gbogbo wa àwọn láti. alájà Yusuf olúwa. ìnà àtẹ̀yìnàkà. Alájà ọ̀ká ẹ̀ka gbogbo àwọn tó wá dìde. Alájà wa Rukaya. Ẹ̀ka gbogbo àwọn tó dìde wá. ẹ̀ka gbogbo àtúndì wá láti Ṣakí. Ọlọ́run kó dúpẹ́ gbogbo. àbáńdọ́lá dúpẹ́ fún gbogbo wa. Alájì wa Abdulwahab. ájọ Abdul Wahab. Tijani. Tijani. ọlọ́mọ àgbàdo àwọn. Àbákọ́lá mi ni. àbábọ́lá wọn ni ọlọ́run. Ìnà àtẹ̀yìnà. ìnà àtẹ̀yìnàkà. Kúrò aláwọ̀ mẹ́ta pẹ̀lú bísímílà. bisimilayi mẹ́ta kúrò àwọn mẹ́ta. Kálífà wọn sáré. barisa àdúgbò wa sámin. Epe ní ìsọ̀rí àwọn àgbà àtọ́wà ní. bàbá mufti wọn ní sọ̀rọ̀ àwọn àfáà tí ń bẹ́ kálẹ̀ yìí. Ìjọba tó sàárà. tí wọ́n máa jẹ́ owó sàárà. Ṣìdá. fìdá. Ọlọ́run mú dáadé bá fásitì àná. kọ́lọ̀ mọ́lájà bá fa sámin. Ìmáàmù wa sífì ìmáàmù ẹbí. sífì máa mọ̀ ojú owó dé ń bí. Ẹ̀fọ́n ọ̀nà 50,000. bàbá ìmọ̀mọ̀ bàbá mufti ní ká fẹ́ wọn ní 50,000. Ṣéèkì wa ọlọ́kọ́. bàbá wa lọ́kọ́ Ọ̀nà 50,000. 50,000. Ṣéèkì wa Usman. sheikh Osman Ẹ̀fọ́n wa ní 50,000. ní 50,000. Àwọn kílásímìtì àbá. àwọn tí wọ́n jẹ́ classmate àfà. Ẹ̀fọ́n wa ní 50,000. káwọn náà gba 50,000. Ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run. bọ́lá wọlé àwọn ẹni ọlọ́run. Ọmọdé àdé bá ṣéèkì sáré ní. bàbá wa mufti lè wò àdúrà wọn sàárà ni bọ́lá wọlé àdé bá dìbò àwọn Muhammad sani. Ọlọ́run ọgbà lẹ́rú. bọ́lá wọn gbà wọn lẹ́rú. Ọba àti ilé àfààní ńlá. bàbá wa sọ wọn náà fà lọ́wọ́. Òfin sáwùjọ àwọn ẹni. tó fún sáwùjọ àwọn ẹni rí. Àwọn tó ń pàdé. kí a bá tún pàdé. Àwọn pàdé ẹ̀ láàrin àwọn ẹni rẹ̀. kápàdé ẹ̀ láàrin àwọn ẹni rí. Ọ̀dàkọ̀ láàrin ẹni ọlọ́run. àgbàdo láàrin ẹni ọlọ́run. Ọ̀sùn mọ́ta nǹkan rẹ̀ jẹ́. bàtí má bàa gbàwọ́ jẹ́. Wọ́n fà náà gbogbo ẹ̀dá tàlá. ó máa ní àkókò láti láti ara. Mọ́sà jẹ́ ọkùnrin. lápàdé jẹ́ abúlé ìlà. Bàbá Mùlánà Ṣéèkì Ádám. bàbá Mawlana Sheikh Adam. Bàbá Mùsàkùn. والله لا تقبل بسم الله. Bàbá Ṣéèkì Miskin. أبا عشان مسكين. Bàbá Mọ́ta Bàbá Ṣéèkì. والله لا تقبل بسم الله. Kò sí ìka fún gbogbo wa. هذا كرسي قبل جوا. Ọmọdé kọ́wọ́ wọn lá nàbí. الله مفتي قال ولا النبي. Bàbá ṣe àwọn sábà níbi. ولا ما جاء مسك باقي دوما. Bàbá gbọ́dọ̀ àtọ̀. بابا أبو تاتو. بابا جاب سياق. أبا نسيب أنا.